ìpàdé ìbánijíròrò bàbá Jẹ̀bú meeting and so on and so forth tí wọ́n ti parí ẹ̀ set up committee tí wọ́n ti parí ẹ̀. Ohun tó yẹ tí mo rò pé ó yẹ kí Aláàfin Ọ̀yọ́ ṣe ni pé kó sì gbéra kó lọ sí Ilé Ifẹ̀. Ọlọ́run bá ń gbọ́. Kí ni ìbá ti tán? Kí ni ìbá ti parí ọ̀rọ̀ ìpapàtà? Àbámọ̀ ti ní ẹ̀ka mi tá a mọ̀ sọ mọ́. Ṣùgbọ́n ṣé Ọọ̀ni tó wá síbi ìwúyè ẹ tó wá ẹ jẹ́ ká jọ rò ó. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ kan sọ pé ẹbó yẹ kọ́ Ọọ̀ni náà lọ kí Ọọ̀ni ló yẹ kó lọ. Ẹ̀ẹ̀kan tí ẹ ní làákàyè ni ṣe làákàyè ni. Èèyàn wá síbi ìwúyè ẹ, ó wá síbi ìjọba ẹ, ó wá síbi ìgbádé ẹ. Láti ìgbà tó ti wá síbẹ̀, o lè rin àwọn ìlú kan lọ, o lè lọ bá Emir àti Sokoto, o lè lọ sí o lè wá sí ọ̀dọ̀ Olúwo of Ìwó àti àwọn ọba bẹ́ẹ̀ lọ. O ò dẹ̀ wá sọ́dọ̀ ní tilẹ̀, wọ́n tún wá bá ń parí ìjà tó yẹ kí wọ́n gan tún kọ́kọ́ ṣe àtẹ̀kùn wá sọ́dọ̀ ọba òun. O ò lọ́bẹ̀, ẹ wá ní kọ́ni kọ́kọ́ lọ bá. Ẹ̀yin yóò ṣe làákàyè ní kẹ́ tó sọ̀rọ̀ ni. Ẹ ṣe làákàyè ṣá. Ta ni ìbá kọ́kọ́ dání ìbá lọ dánwò? Ta ni ìbá lọ? Ẹja lọ sí Ilé Ifẹ̀. Ṣùgbọ́n nítorí pride pé òun ò fẹ́ lọ, ìwà ìgbéraga pé òun ò ṣàfẹ́ lọ, òun ló ń ṣe ọba Aláàfin Ọ̀yọ́. Ó dẹ̀ sí tábà ń tanra wa lókù. Kò sí nǹkan kan àbí tá a bá ń tanra wa lókù. Tí Aláàfin Ọ̀yọ́ ò bá ṣe àtúnṣe, Ọlọ́run bá ń gbọ́. Ọọ̀ni